lọ́jọ́ tòní. Bàbá rere ọlọ́jọ́ bí o, má mà bínú pé mo pè ọ́ lórúkọ ẹ. Ṣé bí orúkọ là pọ́pọ́ lọ́dẹ Colonel Adébáyọ̀ o? Mo ní kẹ́ ẹ pẹ́ láyé bí pẹ́pẹ́ ti ń pẹ́. Ojú yín má ṣe rí mi, torí ojú ẹ̀ṣá kì í rí mi, bẹ́ẹ̀ ni tàwòdì kì í rọrọ̀. Ọkọ Tàwákàtì Agbolú Ajé o, bàbá ọlọ́jọ́ bí o. Mo ní ẹ ti ṣọdún èyí náà kò ní jáṣe mọ́ lọ́lá Elédùà. Bàbá Ọmọ́tóyọ̀sí ní wí fún yín pé ẹ dàgbà ẹ dògbó nílé ayé. Ọlábísí ó ní oúnjẹ ọmọ òní korò lẹ́nu yín. Adébámbọ̀ ní igba ọdún gan ni. Adéráyọ̀mí ọ̀wọ́n ó ní ẹ ó tẹ̀lé yìí pé òní sunkún ọmọ láyé tẹ́ wá. Adédiwúrà ní àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà. Bàbá ẹ ti ṣọdún èyí náà kò ní jáṣe mọ́ lọ́lá Elédùà. Grandpa tó yá yìí o, àwọn ọmọ yín Saad, Taofeek, Marzouk àti Anna wọ́n ní kí n wí fún yín pé ojú yín á máa rọ́dún. Elédùà ò sì ní fi èyí ṣàṣe mọ́. Ẹ pẹ́ láyé nínú ayọ̀ tó ń ta láàfíà. Àgbẹ̀ ló máa ń gbére pàdé olókun, àlùkò ló ń gbére pàdé ọlọ́sà. Ọ̀kọ̀ọ̀kan ò ní fún yín dá lọ́lá Elédùà. Bàbá ọlọ́jọ́ bí o, jẹ́yẹ ṣẹ̀ṣẹ̀ kí relé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọ́mọ wọn nípínlẹ̀ Ọ̀yọ́, ọmọ ìlú Ìbàdàn lẹ́yìn ṣe. Ẹ̀yin lọ́mọ Agbolú Ajé, ọmọ Agbolú Ajé o. Ọmọ òjì lórúkọ bẹ́bẹ́, ọmọ òbẹ́bí mi lóògùn, ọmọ òṣùpálẹ̀ àní ògùn. Agbolú Ajé ní ẹni ọwọ́ ìfà tó kọ́ lọ́ọ́ tún ṣe. Ọmọ Ògún lọ́yọ̀ọ́, bàbá Bódìjà, ọmọ abiyáyá